Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi upon by two ṣe wà lénìí. Ẹ ní sùúrù fún mi, mo fẹ́ sọ nǹkan tá fẹ́ fi kíní ṣe. Mo fẹ́ sọ ọ̀rá. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ ní sùúrù, ẹ ní láti wò tán, ó lè ṣe láǹfààní. Yes, ó ṣe láǹfààní. Ọkùnrin àti obìnrin ó ṣe láǹfààní. Ọ̀rá. Ǹjẹ́ wọ́n ti gbọ́ pé ọ̀rá ó lè fà kí okó ọkùnrin má ṣiṣẹ́ mọ́ pátápátá? Ó lè fà kí ọkùnrin má rí àtọ̀dá. Ó lè fà kí ọkùnrin má ṣe déédéé ní ọ̀rá. Ó lè fà kí ọkùnrin ní stroke. Ó lè fà kí ọkùnrin ní heart attack. Ó lè fà kí ọkùnrin kó develop chest pain. Ó lè fà kí all chronic diseases ní ọ̀rá. Irú ọ̀rá wo mo wá ń sọ yìí kí tó di pé mo débẹ̀? Ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀rá ó lè fà kí obìnrin má tètè róyún ṣe? Ó lè fà kí obìnrin má rí ovulation ṣe mọ́? Ó lè fà kí obìnrin kí nǹkan oṣù ẹ̀ má ṣe ségesège àbí kó tiẹ̀ má ṣe mọ́? Yes. Irú ọ̀rá wo mo wá ń sọ? Mo ń sọ ọ̀rá cholesterol. Cholesterol is a form of ọ̀rá, lipid. Ọ̀rá ni. Kò wá ṣe good cholesterol ni mo ń sọ. Mind you, I need the cholesterol yìí láti build healthy cells, láti help tissues, láti help hormones, láti help vitamins nínú ara. I need the cholesterol yìí. Bẹ́ẹ̀ tí cholesterol yìí bá ti pọ̀ jù, tí ó lọ pọ̀ jù, definitely ó máa di pé à ń rí lot of low density lipoprotein. Low density lipoprotein òun là ń pè ní bad cholesterol. A wá ní èyí tó à ń pè ní high density lipoprotein, òun ni good one tó máa ń try láti eradicate bad cholesterol, tó gbé láti bloodstream, ó gbé lọ sínú liver á wá eradicate as waste. Inú liver ni cholesterol ti máa ń form. But nítorí bad eating, a máa jẹ òróró, too much òróró, everything òróró ni, rice òróró, ẹ̀wà òróró, ọbẹ̀ òróró, food òróró, mílìkì òróró, smoking, drinking, gbogbo ẹ̀ ń form like high cholesterol. Òun ló wá di pé kíní low density yìí á wá lọ pọ̀ ju high density lọ. Bí wàhálà ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. Nítorí pé kíní cholesterol yìí bá ti wá pọ̀ jù, ó máa di pé ó lọ form fatty deposit nínú blood vessel. Blood vessel bí pipe ni, ó connect mọ́nú ara ni. Tó bá di pé kíní yìí ó ń pọ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹun, ọ̀rá yìí máa pọ̀. Bó bá ṣe ń pọ̀, á wá di pé ó lọ form blockage. Ó máa block arteries. Tó bá wá di pé ó block arteries, á wá di pé ó ń pọ̀ sí. Ìjọ́ kan ó kàn break ni, pow! Tó bá break báyìí, á bá di blood clot. Blood clot yẹn tó dì yẹn, ó lè sá sí ọpọlọ. Tó bá ti sá sí ọpọlọ, ó lè cause stroke. Tó bá sá sí àyà, ó lè cause heart attack. Tó bá sá síbi ojú, ó lè cause blindness. Tó bá sá síbi reproductive system, ibi okó ni mo sọ yẹn, ó lè fà kí ọkùnrin má ṣe dáadáa mọ́. Tó bá sá síbi womb obìnrin, báwo ni obìnrin ṣe fẹ́ bímọ? Báwo ni menstruation ṣe fẹ́ ṣe dáadáa? Báwo ni ovulation? Ó máa cause imbalance nínú hormones ẹ̀. Ẹ má fàyè gba ọ̀rá yìí. Little stoppage, blocking, díẹ̀ deposit díẹ̀ ọ̀rá deposit díẹ̀ ó wá di gọbọi. Like ẹ check fatness yín, ẹ check kílẹ̀ ń jẹ, ẹ check kílẹ̀ ń mu, ẹ check lifestyle yín. Tẹ́ bá ti wá ṣe gbogbo ẹ̀ máa ṣe exercise. Obesity ẹ gbọ́dọ̀ sanra jù, ikùn yín sanra jù, ẹ̀yin bá ti sanra jù, ó ti di pé cholesterol ẹ ti high. Tẹ́ bá ti check gbogbo yẹn, ẹ wá bá mi mọ̀ ṣe tíì títí tá fi mọ̀ rí good result. Fún ẹ̀yin tẹ́ wá, ẹ má worry màá sọ. Fún ẹ̀yin tẹ́ wá ń suffer erectile dysfunction, lẹ́yìn tẹ́ bá wá ṣe tíì yín tán, tẹ́ ti lower bad cholesterol yín tán, tẹ́ ti reduce cholesterol level yín bá tó ń pọ̀ sí nuisance, ẹ wá bá mi wá adùnyùngbàyùngbà on point by 2. Adùnyùngbàyùngbà on point by 2. Adùnyùngbàyùngbà on point by 2 tó máa ṣe wá láǹfààní. Adùnyùngbàyùngbà on point by 2 tó máa ṣe wá láǹfààní. Adùnyùngbàyùngbà on point by 2 tó máa ṣe wá láǹfààní. Ẹ wá bá mi wá. Mo believe you understand. Yes.
àwọn kan mi ò fẹ́ yes mo gbé wọnú bíbá yìí àwọn kan ti fẹ́ gbọ́n jù wá lọ ṣóyé yín then ẹ̀yin obìnrin kí lẹ máa bá mi ṣe nǹkan tẹ́ bá mi ṣe ni pé lẹ́yìn tẹ́ bá ṣe tí yìí tán ẹ lọ boost ara yín fún fertility ẹ lè pè mí o ẹ lọ yes a ní àwọn fertility items bẹ̀ ẹ kọ́kọ́ ṣe tí yìí ná kọ́kọ́ eradicate ọ̀rá kúrò yes ẹ máa mú léròkórè after 1 month ẹ lọ ṣe test ṣe test ní Nàìjíríà ẹ check cholesterol level yín ẹ check nítorí ẹ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ stroke fi ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àtàkà ẹ̀yin obìnrin like tẹ́ ti wọ menopause yes torí at menopause yẹn kò ní sí like high density yẹn kò ní fi bẹ́ẹ̀ pọ̀ so ẹ ní láti mọ nǹkan tẹ́ ń jẹ ìgbà míì obìnrin ó kàn jókòó ó kàn gbọ́ ṣàràì obìnrin tó ti lose menopause tó ti wà ní menopause heart attack nìyẹn ẹ wà careful kí lẹ̀ ń jẹ you need more exercise tí yìí ó máa eradicate bad cholesterol kí ni eléyìí this is ginger this is ginger this is ginger this is garlic this is garlic this is garlic ráìsì kúmì nǹkan tó sì ìbàdàn bá mi wá òní lemon mi ò sọ pé lemon ni èyí tó máa tóbi yẹn lime òní èyí tó máa kéré yẹn ẹ wá bá mi wá lemon ọyọ kan pẹ̀lú 3 items yìí ẹ wá omi 150 cl ẹ wá dà sórí iná ní omi ẹ bá dà sórí iná ẹ wá dà kíní ẹ wá dà this is 1 spoon tablespoon ẹ mú 1 tablespoon eléyìí náà ẹ mú 1 tablespoon eléyìí náà ṣóyè yín ẹ wá dà sórí iná ó wá boil yes ó boil just like 15 minutes ṣóyè yín ẹ wá mú tó bá ti wá boil yẹn ẹ wá mú lemon yẹn ẹ gé ẹ wá squeeze omi yẹn síbẹ̀ omi yẹn sì gbóná o ó sì gbóná ẹ wá squeeze lemon yẹn síbẹ̀ ẹ wá gbé kalẹ̀ ó bá tutù papọ̀ ẹ wá rọ́ sínú Ragolis container yẹn padà ẹ máa mú léròkórè lẹ́ẹ̀mejì àárọ̀ àti ìrọ̀lẹ́ ẹ dákun fún ẹ̀yin kan tẹ́ mọ́ sáré wá sọ fún mi pé on point kí ló dé tó ń fún wọn ní solution bí tó ń fún wọn lóògùn bí rárá suggestion ni tó help àwọn èèyàn dáadáa suggestion ni tó help àwọn èèyàn fún ìwọ láti measure level of your cholesterol láti mọ̀ bóyá ó high àbó normal ẹ lọ sọ́dọ̀ doctor yín bet ìwádìí jẹ́ ká mọ̀ pé 200 milligrams per deciliter òun ló gbọ́dọ̀ jẹ́ in total and low density lipoprotein ó gbọ́dọ̀ lower than 130 then the good one gbọ́dọ̀ more than 50 but ó varies woman man environment ó varies àti history of heart disease so ẹ visit doctor yín láti mọ what steps to do àwọn wá tún wá sọ fún yín what and what to do but with nǹkan tó bá fún yín eléyìí náà ti máa help yín láti lower ẹ̀ yes especially fún wọn tó ń gbọ́n sìn tó mọ̀ pé o ní issue of high cholesterol include tea yìí wà láì include ẹ̀ wàá sọ pé after a month lọ check tó o bá fún ẹ ní good result tó continue yes tó continue tó bá jẹ́ wípé family ní history of cholesterol high cholesterol ẹ jẹ́ káwọn ọmọ tètè bẹ̀rẹ̀ sí ní lọ fún check up ìwọ tó ní history ẹ̀ tó bá ń lọ obìnrin ọkùnrin tẹ́ bá ń lọ every 2 years kò sí nǹkan tó bad kò kí ń ṣe cholesterol nìkan high cholesterol nìkan ni ọ̀rá tó ń kọ̀ sí wàhálà o a ní ìkan náà tí wọ́n pè ní triglycerides ìyẹn náà bá high ó lè cause heart problem so ní Nàìjíríà àti bẹ́yìn àti other black countries àti nílùú òyìnbó àwọn ìlú òyìnbó gan tí wọ́n sì bẹ́tà àwọn èdè wa tó wà nílùú òyìnbó tó bá fi lọ sí check up báyìí gbogbo ẹ̀ wọ́n bá wọn check papọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Áfíríkà kí ẹ̀ ó dẹ̀ ó ń kọ̀ sí wàhálà òun ló fa major tí okó àwọn ọkùnrin kò ṣe dáadáa òun ló fa major rẹ̀ tó fi ṣe dáadáa so ẹ check ẹ reduce the obesity yín ẹ check medications yín irú sickness wo lẹ ní tó ń fa high level of cholesterol. This is on point by 2 using my word for others. Bye for now.